Àwọn tó kópa nínú eré Fẹ̀mírẹ̀mí ni Kọ́lá Ajéyẹmí, Ayọ̀ Ọláìyá, Lálùdé, Ajírọ̀tútù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn aráàlú kan kógun ja ìlú kejì tí wọ́n sì pa arugba wọn, tí wọ́n sì tú àwọn tó wà ní túbú sílẹ̀. Lọ́jọ́ kan, baálẹ̀ ìlú pe ìpàdé lórí obìnrin kan tí wọ́n fipá bá lòpọ̀. Wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ ẹni tí ó fipá bá lòpọ̀ kò lè sọ̀rọ̀ nítorí ìhàlẹ̀ tẹ́ni náà fún wípé òun máa pa tó bá sọ̀rọ̀. Làdìrò bá sọ̀rọ̀ wípé ọ̀rẹ́ òun ló fipá bá obìnrin náà sùn, ni baálẹ̀ bá ní kí wọ́n lọ pa á sídìí Ògún. Ọ̀rọ̀ yìí ya àwọn èèyàn lẹ́nu nítorí pé ọ̀rẹ́ ni Àdìó àti Ọládélé. Àdìó wá rántí ìgbà tí àwọn kan fẹ́ pa òun tí wọ́n lo ìbọn, tí wọ́n lo àdá, ṣùgbọ́n tí kò ran òun ni wọ́n bá fẹ́ fún òun lóhùn pa. Ṣùgbọ́n ọ̀rẹ́ rẹ̀ Ọládélé ló gbà á lẹ̀ nínú ogun náà. Wọ́n padà pa Ọládélé sídìí Ògún lórí àṣemáṣe tó ṣe yìí. Inú ìrònú ni bàbá rẹ̀ Jáwésòrò wà tí Àdìó àti ìyàwó rẹ̀ fi wá sọ́dọ̀ rẹ̀ láti wá bẹ̀bẹ̀. Ṣùgbọ́n níṣe ni Jáwésòrò yọ ìbọn sí wọn. Bàbá Àdìó dé pẹ̀lú ìyàwó ẹ̀. Ó sì sọ fún wọn pé kí àwọn yòókù máa lọ kó kó òun àti ọ̀rẹ́ òun. Bàbá Àdìó bẹ̀rẹ̀ sí ní bẹ Jáwésòrò, ó ń tù ú nínú. Lẹ́yìn ẹ̀bẹ̀, Jáwésòrò dáríjì Àdìó. Ìyàwó Àdìó bá jà wípé òun ò lè rìn nínú ìlú mọ́, wípé ojú ìyàwó apààyàn làwọn fi ń wò òun àti pé òun ò lè bá apààyàn gbélé mọ́. Àdìó ní òun ò mọ̀ kán máa pa Ọládélé nítorí ipò bàbá rẹ̀ nínú ìlú ẹ̀ wọ́n ti kún wọn ní pa, àti pé ohun tó Ọládélé gan-an ṣe fún ara rẹ̀ kò dára tó. Ìyàwó Àdìó sì kúrò lọ́dọ̀ rẹ̀. Lẹ́ẹ̀kan náà ni ìbọn dáhùn tí ìbọn náà sì pa Àdìó. Níyàwó rẹ̀ bá gbé lọ sọ́dọ̀ àwọn òbí rẹ̀. Ìyá rẹ̀ Ajírọ̀tútù sá bá àwọn ẹgbẹ́ rẹ̀ tó jẹ́ ẹlẹ́yẹ láti dá ẹ̀mí ọmọ yẹn padà. Wọ́n ní ẹ̀mí ọmọ náà ó ti lọ jìnnà, ọmọ náà ti kú. Ìyá rẹ̀ sọ pé òun fẹ́ kọ́ ọmọ náà jí padà. Wọ́n ní tó bá fẹ́ kọ́ ọmọ náà jí padà, ó ní kó gbé lọ sọ́dọ̀ Fẹ̀mírẹ̀mí. Lọ́dọ̀ Fẹ̀mírẹ̀mí wọ́n ti sọ fún un pé àwọn ní láti fi ẹ̀mí oyún ìyàwó rẹ̀ láti fi rẹmi Àdìó, èyí tí ìyàwó rẹ̀ fà kékọ́rí tí kò gbà, ṣùgbọ́n tí wọ́n fi tipátipá gba ọmọ náà nínú ẹ̀. Lẹ́yìn ètùtù náà, Àdìó jí sáyé, kò sì dá àwọn mọ̀lẹ́bí rẹ̀ mọ̀, tó sì dúró sọ́dọ̀ àwọn Fẹ̀mírẹ̀mí. Inú bí ìyàwó rẹ̀ wípé òun pàdánù oyún inú òun nítorí ọkọ náà ni ó tún dá òun mọ̀ yìí lẹ́yìn tó jí sáyé tán. Àníyàn lọ́hùn, ìyẹn bàbá Àdìó lọ bá ọ̀rẹ́ rẹ̀ jà wípé òun ló pa ọmọ òun pẹ̀lú bóun ṣe bẹ̀ tó. Ni wọ́n jà, wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ̀yá àjà, wọ́n bẹ̀rẹ̀ sí ní táka ògùn sí àwọn. Níbi tí wọ́n ti ń jà lẹ́nìkan ti yọ sí wọn, tó sì ṣàlàyé wípé ọ̀rẹ́ bàbá Àdìó kọ́ ló pa ọmọ rẹ̀ o. Ó ní Ọládipúpọ̀ ló pa Àdìó. Àníyàn lọ́hùn bá gbé ọ̀rẹ́ rẹ̀ pé kó dáríjì òun, kó má bínú, kó fọwọ́ wọ́nú. Àníyàn lọ́hùn wá pe orí Ọládipúpọ̀. Ó wá béèrè tó ṣe pa ọmọ rẹ̀. Ọládipúpọ̀ ṣàlàyé fún un pé Àdìó gbà ìyàwó òun lòun ṣe pa. Bàbá Àdìó wá padà pa Ọládipúpọ̀ fún ara rẹ̀. Bàbá Àdìó àti ìyá Àdìó bá kojú ìjà sí Fẹ̀mírẹ̀mí. Wọ́n ń bàjà wípé lẹ́yìn tó gba oyún inú ìyàwó ọmọ àwọn jí sáyé tán kò dá àwọn mọ̀. Ó tún gbé lọ́dọ̀ Fẹ̀mírẹ̀mí. Ìjà bá pẹ́ ta láàrin bàbá Àdìó, ìyá Àdìó àti Fẹ̀mírẹ̀mí. Kí ló wá ṣẹlẹ̀ gan-an nínú ìjà náà? Ta lẹ́yìn rò pé máa borí? Ṣé Fẹ̀mírẹ̀mí ló máa borí bàbá Àdìó àti ìyá Àdìó ni? Ta lẹ́yìn rò pé máa borí? Kí ló máa ṣẹlẹ̀ sí Àdìó àti ìyàwó rẹ̀? Ṣé ó máa padà fẹ́ra ni? Ṣé Àdìó máa padà mọ̀ pé ó máa padà dá àwọn ẹbí ẹ̀ mọ̀? Kí lẹ́yìn rò pé máa ṣẹlẹ̀ gan-an? Ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwísí comment section. Ẹ jọ̀wọ́ ẹ like fídíò, kí ẹ share fídíò yìí, kí ẹ subscribe sí channel mi. Ẹ ṣé fún àtìlẹ́yìn. A dúpẹ́ lọ́wọ́ yín. Àwọn tó kópa nínú eré Fẹ̀mírẹ̀mí ni Kọ́lá Ajéyẹmí, Ayọ̀ Ọláìyá, Lálùdé, Ajírọ̀tútù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn aráàlú kan kógun ja ìlú kejì tí wọ́n sì pa arugba wọn, tí wọ́n sì tú àwọn tó wà ní túbú sílẹ̀. Lọ́jọ́ kan, baálẹ̀ ìlú pe ìpàdé lórí obìnrin kan tí wọ́n fipá bá lòpọ̀. Wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ ẹni tí ó fipá bá lòpọ̀ kò lè sọ̀rọ̀ nítorí ìhàlẹ̀ tẹ́ni náà fún wípé òun máa pa tó bá sọ̀rọ̀. Làdìrò bá sọ̀rọ̀ wípé ọ̀rẹ́ òun ló fipá bá obìnrin náà sùn, ni baálẹ̀ bá ní kí wọ́n lọ pa á sídìí Ògún. Ọ̀rọ̀ yìí ya àwọn èèyàn lẹ́nu nítorí pé ọ̀rẹ́ ni Àdìó àti Ọládélé.
Àdìó wá rántí ìgbà tí àwọn kan fẹ́ pa òun tí wọ́n lo ìbọn, tí wọ́n lo àdá, ṣùgbọ́n tí kò ràn òun ni wọ́n bá fẹ́ fún òun lóhùn pa. Ṣùgbọ́n ọ̀rẹ́ rẹ̀ Ọládélé ló gbà á lẹ̀ nínú ogun náà. Wọ́n padà pa Ọládélé sídìí ògùn lórí àṣemáṣe tó ṣe yìí. Inú ìrònú ni bàbá rẹ̀ Jáwésòrò wà tí Àdìó àti ìyàwó rẹ̀ fi wá sọ́dọ̀ rẹ̀ láti wá bẹ̀bẹ̀. Ṣùgbọ́n níṣe ni Jáwésòrò yọ ìbọn sí wọn. Bàbá Àdìó dé pẹ̀lú ìyàwó ẹ̀. Ó sì sọ fún wọn pé kí àwọn yòókù máa lọ kó kó òun àti ọ̀rẹ́ òun. Bàbá Àdìó bẹ̀rẹ̀ sí ní bẹ Jáwésòrò, ó ń tù ú nínú. Lẹ́yìn ẹ̀bẹ̀ Jáwésòrò dáríjì Àdìó. Ìyàwó Àdìó bá jà wípé òun ò lè rìn nínú ìlú mọ́, wípé ojú ìyàwó apààyàn làwọn fi ń wò òun àti pé òun ò lè bá apààyàn gbélé mọ́. Àdìó ní òun ò mọ̀ kán máa pa Ọládélé nítorí ipò bàbá rẹ̀ nínú ìlú ẹ̀, òun ti kún wọn nípa, àti pé ohun tó Ọládélé gan-an ṣe fún ara rẹ̀ kò dára tó. Ìyàwó Àdìó sì kúrò lọ́dọ̀ rẹ̀. Lẹ́ẹ̀kan náà ni ìbọn dáhùn tí ìbọn náà sì pa Àdìó. Ìyàwó rẹ̀ bá gbé lọ sọ́dọ̀ àwọn òbí rẹ̀. Ìyá rẹ̀ ayíròtútù sábà àwọn ẹgbẹ́ rẹ̀ tó jẹ́ ẹlẹ́yẹ láti dá ẹ̀mí ọmọ yẹn padà. Wọ́n ní ẹ̀mí ọmọ náà ó ti lọ jìnnà, ọmọ náà ti kú. Ìyá rẹ̀ sọ pé òun fẹ́ kọ́ ọmọ náà jí padà. Wọ́n ní tó bá fẹ́ kọ́ ọmọ náà jí padà, ó ní kó gbé lọ sọ́dọ̀ Fẹ̀mírẹ́mì. Lọ́dọ̀ Fẹ̀mírẹ́mì wọ́n ti sọ fún un pé àwọn ní láti fi ẹ̀mí oyún ìyàwó rẹ̀ láti fi rẹmi Àdìó, èyí tí ìyàwó rẹ̀ fà kékọ́rí tí kò gbà, ṣùgbọ́n tí wọ́n fi tipátipá gba ọmọ náà nínú ẹ̀. Lẹ́yìn ètùtù náà, Àdìó jí sáyé, kò sì dá àwọn mọ̀lẹ́bí rẹ̀ mọ̀, tó sì dúró sọ́dọ̀ àwọn Fẹ̀mírẹ́mì. Inú bí ìyàwó rẹ̀ wípé òun pàdánù oyún inú òun nítorí ọkọ náà ni ó tún dá òun mọ̀ yìí lẹ́yìn tó jí sáyé tán. Àníyá lọ́hùn, ìyẹn bàbá Àdìó lọ bá ọ̀rẹ́ rẹ̀ jà wípé òun ló pọ ọmọ òun pẹ̀lú bóun ṣe bẹ̀ tó. Ni wọ́n jà, wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ̀yá àjà, wọ́n bẹ̀rẹ̀ sí ní táka ògùn sí àwọn. Níbi tí wọ́n ti ń jà lẹ́nìkan ti yọ sí wọn, tó sì ṣàlàyé wípé ọ̀rẹ́ bàbá Àdìó kọ́ ló pọ ọmọ rẹ̀ o. Ó ní Ọládipúpọ̀ ló pa Àdìó. Àníyàn lọ́hùn bá gbé ọ̀rẹ́ rẹ̀ pé kó dáríjì òun, kó má bínú, kó fọwọ́ wọ́nú. Àníyàn lọ́hùn wá gborí Ọládipúpọ̀. Ó wá béèrè tó ṣe pọ ọmọ rẹ̀. Ọládipúpọ̀ ṣàlàyé fún un pé Àdìó gbà ìyàwó òun lòun ṣe pá. Bàbá Àdìó wá padà pa Ọládipúpọ̀ fún ara. Bàbá Àdìó àti ìyá Àdìó bá kọjú ìjà sí Fẹ́mírẹ́mì. Wọ́n ń bàjà wípé lẹ́yìn tó gba oyún ìyàwó ọmọ àwọn jí sáyé tán kò dá àwọn mọ̀. Ó tún gbé lọ́dọ̀ Fẹ̀mírẹ́mì. Ìjà bá pẹ́ ta láàrin bàbá Àdìó, ìyá Àdìó àti Fẹ̀mírẹ́mì. Kí ló wá ṣẹlẹ̀ gan-an nínú ìjà náà? Ta ló èrò pé táyé lẹ́yìn rò pé máa borí? Ṣé Fẹ̀mírẹ́mì ló máa borí bàbá Àdìó àti ìyá Àdìó ni? Ta lẹ́yìn rò pé máa borí? Kí ló máa ṣẹlẹ̀ sí Àdìó àti ìyàwó rẹ̀? Ṣé ó máa padà fẹ́ra ni? Ṣé Àdìó máa padà mọ̀ pé ó máa padà dá àwọn ẹbí ẹ̀ mọ̀? Kí lẹ́yìn rò pé máa ṣẹlẹ̀ gan-an? Ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwísí comment section. Ẹ jọ̀wọ́ ẹ like fídíò, kí ẹ share fídíò yìí, kí ẹ subscribe sí channel. Ẹ ṣé fún àtìlẹ́yìn. A dúpẹ́.